if you don't want to lose lives, Tinubu, all Eastern leaders, if you don't want to lose lives, release Nnamdi Kanu. The same way you release Sunday Igboho, release Nnamdi Kanu in that way. Onyezoku have come up again. Onyezoku have come up again, and I have spoken. I have spoken, and this is my word, and this is my powerful message to Tinubu and all the whole Eastern leaders. I don't have much to say than to release Nnamdi Kanu before this month runs up. Before this month we runs up, release Nnamdi Kanu. The same way you release Sunday Igboho, release Nnamdi Kanu in that way. I have told you, a great fire is coming upon the country. A great fire is coming upon Nigeria. A fire that nobody can quench it. I must tell you this. Be careful with Igbos. Igbos did not do anything in this society. We only want our freedom. And no Biafra, no peace. Onyezoku land again. This is me. I don't land again. Many have been talking rubbish. Many have been saying all sorts of things. I know where I am coming from. And I am still traveling again. I know where I have been before. Ẹ̀yin èèyàn mi, ẹ tún gbọ́ bó lórí burúkú kan sì sọ̀rọ̀. Ẹ gbọ́ bórí ẹnìkan ti dàrú bó sì sọ̀rọ̀. Ẹ gbọ́ ọ̀rọ̀ kàtàkàtà lẹ́nu ẹnìkan. Ẹ̀yin ọmọ Yorùbá, tẹ́ ẹ kó gbogbo nǹkan tẹ́ ẹ ní, tẹ́ ẹ kó sẹ́yìn Obi. Nígbà yẹn mi ò dá anybody lẹ́bi, mo sọ pé anybody free láti yà síbi tó bá wù. Ṣùgbọ́n ọkàn tí yín náà ó ti máa justify reaction yín báyìí ní gbogbo ìgbà yẹn. Now election ti wá ó ti lọ, àwa ti dórí ipò. Nígbà tí ọ̀rọ̀ election wáyé, ẹ̀yin èèyàn mi, ibi tí mo ti fẹ́ kí àwa ọmọ Yorùbá ronú nìyí o. Ìgbà tí ọ̀rọ̀ election fẹ́ wáyé, ta ló believe pé wọ́n lè conduct election nílẹ̀ Igbo? Ta ló believe bẹ́ẹ̀? Torí nǹkan táwa Yorùbá máa fi ń ṣera wa pọ̀ gan-an. Nǹkan táwa máa fi ń ṣera wa òun ló pọ̀ jù. Kò sí ẹnikẹ́ni tó believe wípé Biafra wà ní ilẹ̀ Igbo mọ́ nígbà tí election bẹ̀rẹ̀. Ṣé wọ́n kó wọn pamọ́ ni? Ìyẹn lẹ fi mọ n tó wà nídìí Biafra. Ìyẹn lẹ fi máa mọ̀. Ẹ dẹ̀ mọ ọdún tí Biafra ti wà. Àwa ó máa pariwo fún yín tó bá wù yín kẹ́ ẹ gbọ́, tó bá wù yín kẹ́ ẹ má gbọ́. Ṣùgbọ́n by now, pẹ̀lú jíjáde wọn tí wọ́n tẹ́lẹ̀ yìí olórí burúkú eléyìí tó ń pariwo Tinubu. Ẹ dákun, ta ló ní ẹ má para yín? Ta ló ní kí Igbo ọmọ pa Igbo? Ta ló ní kí Gàmbàrí ọmọ sọ rárá? Àní kọ́ bọ́ fi kí ìyá tèmi. Kí ẹ jẹ́ Gàmbàrí ó sọ rárá náà. Ta ló ń do lórí burúkú ẹdúró pé ọmọ jà? Ta ló ní kó mọ́ pààyàn? Tí bàbá ńlá bàbá yín bá bí yín dá, ẹ̀yin ẹ wá sọ́nà ọ̀dọ̀ tí wá bí yìí. Ẹ má pariwo ogun láwa lórí ń bẹ̀ yẹn. Ìgbésí ayé yín ni. Tẹ́ ẹ bá lè run Igbo ẹ̀rùn wọn. Èmi ò ní kẹ́ ẹ mọ̀rún Igbo. Ṣùgbọ́n ìwọ ọmọ Yorùbá tó sì tó wà ń bẹ̀ yẹn. Torí bí àwọn èèyàn ṣe ń dú ọmọ ìyá wọn gangan ọmọ ìyá ọmọ bàbá wọn, tí wọ́n ń dú wọn, tí wọ́n ń kó wọn tapá tẹran. Ẹ lè mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wọn ìpìlẹ̀ ń jẹ́ èèyàn tẹ́lẹ̀. Bóyá wọn lọ jẹ wọ́n ní, bóyá wọn lọ kó wọn dànù gbó ni o, tí ọ̀sẹ̀ ń tọ́mọ̀. Ìwọ dúró síbẹ̀ o, nítorí dúkìá rẹ tó ní, o lè fi dúkìá rẹ lẹ̀. Sọ pé o lè fi dúkìá rẹ sílẹ̀. Ẹ má bínú, iná yẹn ló ṣẹ́jú. Ìwọ sọ pé o lè fi dúkìá rẹ sílẹ̀ kó mọ́ kúrò nílẹ̀ Igbo níbi tí wọ́n ti ń threaten. Dúró síbẹ̀. Ibẹ̀ ni dúkìá rẹ ó fi ọ́ sílẹ̀ sí, tí wọ́n bá lè fi dúkìá rẹ sílẹ̀. Ẹ gbọ́ ọmọ èèyàn bó ṣe ń sọ̀rọ̀ bí ẹni torí ẹ̀ ti dàrú. Ẹ wá fẹ́ sọ fún mi pé àwọn àgbàlagbà Igbo tán wà ní tẹ́jọ wà lé, wọn mọ̀ ń pa tí wọ́n ń ṣe yìí.
àbí ẹ fẹ́ sọ fún mi pé Obi ò mọ̀ ń pa tí wọ́n ń ṣe yìí àbí pẹ̀lú gbogbo ariwo tó sàǹtà ẹ̀wọ́ tó wà nípò kẹta tó fẹ́ kú ìwọ tó wà nípò kẹta lọ́hùn tó fẹ́ kú tó sì tó kéré lọ́jọ́ orí tó mọ̀ pé tó bá ṣe dáadáa ń sìn ìbò tí ń bọ̀ tàbí èyí tí ń bọ̀ lẹ́yìn yẹn ìwọ náà tó lè lágbára àti bó tilẹ̀ jẹ́ pé mo gbà pé pẹ̀lú ògo Ọlọ́run ti ṣe ẹ̀mí wa lọ́tọ̀ọ̀tọ̀ gbà yẹn à ní sí papọ̀ mọ́ ẹ rí pé ẹranko làwọn eléyìí ẹ rí pé ẹranko gidi làwọn eléyìí ẹ rí pé Ọlọ́run ló bá wa ṣe tí ò sáwọn ni wọ́n wà lórí ìjọba mo ń pariwo fáwọn èèyàn ń jọ́ sí ó wá ń fi Sunday Igboho ó fi Chief Sunday Igboho òun fi ń wé apààyàn tó wà lọ́wọ́ ìjọba ẹ dákun torí Ọlọ́run kí ni Nnamdi Kanu àti Chief Sunday Igboho fi jọra wọn ṣé Igboho pààyàn ni Igboho ò pààyàn kí Igboho ń jáde lọ as free man ní ṣe ń jáde free man ló ṣe ń jáde nílẹ̀ Yorùbá a gbọ́ pé wọ́n pa ẹnìkan a gbọ́ pé Igboho pa ẹnìkan a gbọ́ pé múfúmẹ́ǹtì rẹ̀ wọ́n àwọn ọlọ́pàá ń rí wọn àwọn ọlọ́pàá ń tẹ̀lé wọn ẹ wàá fi wé ẹ̀yin tẹ̀ ń dúbú ẹ̀yin tí Nnamdi Kanu ń pè wípé kẹ́ ẹ lọ bọ́ọ̀n ẹ lọ sẹ́kọ̀ọ́ ẹ lọ bọ́ọ̀n kínní kan ẹ lọ sí kínní ẹ lọ bọ́ọ̀n television station Aṣíwájú ẹ lọ ṣe kínní kan ẹ lọ ṣe kínní kan ẹ lọ máa pa wọ́n bíbà ọ wàá fi ìyẹn wé Sunday tí kì í ṣe tó jẹ́ wípé ẹ̀ ń pa wá lọ́mọ ẹ̀ ń pa wá ìyàwó ẹ̀ ń pa wá bàbá ní Sunday ní ń jà fún tí kò dẹ̀ pààyàn ẹ̀mí èèyàn tọwọ́ rẹ̀ bọ́ lórí ẹ̀ ẹ bá àwọn ọmọ lórí burúkú yìí bí wọ́n ṣe ń fi kú oorun ẹ̀yin ọmọ Yorùbá èmi ò ní ẹ gbà èmi ò ní ẹ mọ́ gbà ṣùgbọ́n ó dàbẹ́ ni pé ẹ̀yin náà ó ti máa rí díẹ̀díẹ̀ ní ìsìn pé tó bá jẹ́ wípé àwọn tàbí Fúlàní ní ipò yìí bá tẹ̀ lọ́wọ́ ni ẹ bá mọ tójú wa ọ̀bá rí ẹ dákun torí Ọlọ́run àwọn nǹkan kan wà tó ti ṣẹlẹ̀ sẹ́yìn tí gbogbo wa ń rí àwọn nǹkan kan wọ́n sì tún wà tí mo tún fẹ́ bẹ ìjọba Nàìjíríà àti ìjọba ìpínlẹ̀ ní ilẹ̀ Yorùbá fún lórí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí ẹ̀yin Yorùbá tẹ́ wà ní diaspora ṣe ń gbọ́ ìlérí ogun ibi tí wọ́n ń lérí ogun pé wọ́n ti máa pààyàn yẹn o àwọn ọmọ ìyá yín ọmọ bàbá yín wà ń bẹ̀ o gbogbo táwọn Ìgbò ń ṣe fáwa nílẹ̀ tí wá ń bì báyìí wọn àti ìfìgbà kankan yarí àti ìfìgbà kankan pa ẹyọ ẹnìkan nínú wọn o ẹ wo iye Yorùbá tó ti bá tẹ̀mí ẹ̀ ti bá ogun táwọn ọmọ Ìgbò ń jà lọ ìgbà tẹ̀mí ọmọ ìyá tí wọ́n ti ń pa ọtí ẹ̀jọ́ wọn lójú kí ló ṣe kí náà ẹ wo bí wọ́n ṣe mú odidi ọ̀gá sọ́jà ẹ wo bí wọ́n ṣe mú odidi ọ̀gá ọlọ́pàá tí wọ́n ó dẹ̀ máa kún láàyè tó ṣe ń ṣejú wa kí orí èèyàn wá burú káyé èèyàn wá bàjẹ́ kí ilé ayé èèyàn wá burú débi pé kéèyàn máa wá fi Nnamdi Kanu wé Sunday Igboho ẹ gbà mí ẹ dákun kí ni ẹ̀ṣẹ̀ Sunday Igboho kí ni ẹ̀ṣẹ̀ tí Sunday Igboho ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tí Sunday Igboho ṣẹ̀ ni wípé ó jà fún ẹ̀tọ́ bó tilẹ̀ jẹ́ pé ńgbà yẹn a rí àwọn fọ́ọ̀tì díẹ̀ ṣùgbọ́n kò sí kí fọ́ọ̀tì yẹn mọ̀ báyé fọ́ọ̀tì tá a dẹ̀ ń rí náà ni fọ́ọ̀tì èébú ni kì í ṣe fọ́ọ̀tì pé àwọn ọmọ tiwa ń lọ pààyàn kì í ṣe pé fọ́ọ̀tì pé àwọn ọmọ Yorùbá nation ń lọ pààyàn àwọn ọmọ Yorùbá nation ń lọ jólé kò sírú yẹn bẹ̀ kí lẹ́wàá fi ọ̀rọ̀ Sunday wé tí olórí burúkú tí ó kù sínú ẹ̀wọ̀n yẹn ẹ mọ̀ èpè tí àwọn fámìlì ẹ̀kan ti ń gbé sẹ́ni ok bí n bá tiẹ̀ rí ìkan nínú àwọn èpè táwọn mọ̀lẹ́bí ẹ̀ ti gbé sẹ́yìn bóyá máa rí kan tí máa jù sínú kìíní tẹ́ẹ̀rí èpè ńláńlá tí àwọn ọmọ Ìgbò ń ṣẹ́ fún Nnamdi Kanu torí wọ́n ti balẹ̀ jẹ́ bọ̀nà jẹ́ irú ẹ̀yin tẹ̀yìn fẹ́ ká àwọn èèyàn tẹ́ ẹ fẹ́ ká tẹ̀lé nìyẹn anyway mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mi ò sí èèyàn yàn mo dúpẹ́ tí mo dúró ti Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu
mo wá fẹ́ pe Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu náà báyìí ó yẹ kẹ́yìn náà ti wá mọ̀ báyìí okay n tẹ́ ẹ fẹ́ dà lẹ ti dà yí báyìí pẹ̀lú ògo Ọlọ́run Ọlọ́run ti mú yín débẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ní kú sórí ipò yìí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé pẹ̀lú n tẹ́yìn náà ń rí lọ́wọ́lọ́wọ́ báyìí ó yẹ kẹ́ ẹ mọ̀ wípé a kì í ṣe ọmọ ìyá kan a kì í ṣe ọmọ ìyá kan mo dẹ̀ rántí pé síwájú sẹ́yìn sí ẹ̀yin náà ti wà nínú àwọn tó ń jà fún wípé kí orílẹ̀-èdè Yorùbá wà ẹ ti njọ́ sí tẹ̀ rán Buhari létí ẹni kọ́ mọ́ gbàgbé orílẹ̀-èdè Yorùbá lẹ pé o èmi gbà pé tí kì í bá ṣe pé ẹ̀ ń pretend bẹ́ẹ̀ ṣe ń pretend ńgbà yẹn ẹ̀yin náà ò ní láǹfààní àti débẹ̀ yẹn tẹ̀yìn ọ̀bọ̀ wá débẹ̀ ìyà tá àmọ́ ọmọ jẹ lọ́wọ́ sìn lọ́wọ́ ọmọ Yíbò tàbí ọwọ́ ọmọ Fúlàní ni. now ẹ wo ẹnu ìgbà tẹ débẹ̀ ẹnu ìgbà tí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu débẹ̀ wọ́n ti sọ fún wọ́n ti gba stéètì kọ̀ọ̀kan láyè níwọ̀ tó bá lè jẹnẹrétì iná tó máa lò tí ẹ bá rántí pé láti ìgbà tí Aṣíwájú Bọ́lá Ahmed ti ń ṣe gọ́fúnà lẹ́kọ̀ọ́ ló ti jẹnẹrétì iná fún Lagos State bàbá yín Ọbásanjọ́ yìí náà ni bàbá yín Ọbásanjọ́ yìí náà ni ó fààyè gbà wọ́n tí Lagos State ò fi lè enjoy iná yẹn tó fi di pé wọ́n ń gbé fún federal nísìnyí báyìí gbogbo òfin tí wọ́n ti ṣe nígbà tí Buhari ń bẹ́ẹ̀ tó yẹ kó kọwọ́ bọ̀ tí ò tọwọ́ bọ̀ ní ẹni ìdébẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tó ti tọwọ́ bọ̀ pé kí kálukú jẹnẹrétì iná tí ó máa lò tí wọ́n bá ní kí ẹlẹ́pọ̀n ọmọ jẹ ẹpọ̀n rẹ̀ ọmọ àsùpá ní ọ̀kọ̀ọ̀kọ̀ yó tí wọ́n bá lẹ́pọ̀n ọmọ jẹ ẹpọ̀n bàbẹ̀ ọmọ àsùpá ní ọ̀kọ̀ọ̀kọ̀ yó torí gbogbo nǹkan la ní kò sí state kan nílẹ̀ Yorùbá tí ò lè dá iná jẹnẹrétì àti pé bí Lagos State bá a bá jẹnẹrétì ní Lagos State nìkan iná tí a bá jẹnẹrétì ní Lagos State ó lè sáàfù gbogbo Western region a nídìí àti parátọ́lá wa jẹ́ now gbogbo àwọn ọjà tó tún wá wọ̀n yìí ráìsì ní o àǹkankan ní o wọ́n tó ti ṣínà fún báyìí pé kí wọ́n máa wọlé kí everybody ó tó máa lọ rà wá nítorí pé ìnira yẹn ti pọ̀ jù ráìsì ti dé 52,000 ráìsì ẹyọ kan àpò ẹyọ kan 52,000 now wọ́n ti wá ní òkè Aṣíwájú Bọ́lá Ahmed tó ti ní ẹ̀sínà fún ráìsì kó wọlé àwọn ráìsì àti gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ò wọlé tẹ́lẹ̀ wọ́n ti ní wọ́n sínà fún àwọn èèyàn tó ti ń lọ import nsìn gbogbo àwọn nǹkan yẹn ó wálẹ̀ yóò dẹ̀rọ̀ ọkàn wa ó balẹ̀ á kàn mọ̀ pé owó epo ló gbẹnu sókè tó bá dẹ̀ yá sìn tó bá ti di wípé àwọn èèyàn wọ́n ti ṣetán àti fún àwọn èèyàn ní láìsẹ̀nsì rìfánárì state tó bá lè dá rìfánárì kọ́ yóò kọ́ aládàáni tó bá lè kọ́ rìfánárì bíi tẹnìkan ṣe ó ti kúrò ní ayé ká máa dìpẹ́ǹdì lérí pé the richest man in Africa nìkan náà la máa gbé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ní ayé fún ẹ wo àpò rice àpò ìlú kí náà porúkọ ẹ àpò sìmẹ́ǹtì ẹ wo bọ́n ṣe já wálẹ̀ ṣe bẹ́ẹ̀ nìkan ní ń tà fún wa tẹ́lẹ̀ kí ló tó wó ẹ̀ tó bẹ́ yẹn tó bá jẹ́ wípé wọ́n lè ta níye tẹ́ni ìwà já wáyé kí ló tó wó ẹ̀ tó bẹ́ yẹn ẹran lè rán jẹ sanra now ṣe rí èmi fẹ́ bẹ̀ àwa ọmọ Yorùbá pé ọmọ Yorùbá ẹ mọ̀ jẹ́ ká ronú èmi ò lẹ́ni tí ó bá tó tẹ̀ lóbi ọmọ tẹ̀ lóbi o èmi ò lẹ́ni tí ó bá tẹ̀lé anybody ọmọ tẹ̀lé anybody o ṣùgbọ́n Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ń tẹ́ ẹlẹ́dà lẹ ti dà yìí ẹnu tèmi dẹ̀ gbá torí mo pẹ̀lú àwọn tó sọ yín dá èmi náà ìbò mi wà lórí bó tiẹ̀ jẹ́ yọkan ìbò àwọn fámìlì mi gbogbo àwọn fámìlì mi ni mo compel tí wọ́n dìbò fún yín bó tiẹ̀ jẹ́ 20 péré bó jẹ́ 40 péré 50 lẹ rí látara fámìlì mi nìkan a pẹ̀lú ẹni tó gbé yín lórí ipò yẹn therefore alẹ́nu àti sọ̀rọ̀ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu a lè mọ bá kinní yìí lọ báyìí o a lè mọ bá kinní yìí lọ báyìí o a lè mọ bá kinní yìí lọ báyìí o a nídìí ìjọba orílẹ̀-èdè Yorùbá gbogbo ọ̀nà tí bá gbà wá
bó bá tiẹ̀ jẹ́ wípé ń ṣe lẹ kọ́kọ́ fẹ́ bá wa jà kí gbogbo ẹ̀ ó tiẹ̀ ká tiẹ̀ kọ́kọ́ ní regional tá a bá ti rí ní regional wàhálà 85% problem wa ó ti solve tí ò ní jẹ́ wípé gbogbo owó wa èmi ò jà fún pé kí Nàìjíríà mọ́ wà tí Nàìjíríà bá wà kálukú máa pa owó region rẹ̀ kó máa ná sí region rẹ̀ iye tó bá yẹ kí gbogbo àjọ máa dá sọ̀hún á máa dá àjẹ́ tó jọ máa pín náà ni. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ayọ̀ yín ò ní bàjẹ́ o àní fojú sọkún yín o gbogbo ohun tí èèyàn bá ṣe lénìí yóò di ọ̀rọ̀ tán lọ́la ni o gbogbo ohun tá a bá ṣe lónìí yóò di ọ̀rọ̀ tán lọ́la ni o ẹ rántí àwọn tó ti wà ń bẹ̀ sẹ́yìn o kẹ́yìn ó tó débẹ̀ ẹ̀yin náà kú òun bẹ̀ ẹlòmíì ó tó débẹ̀ o ẹ rántí dáadáa tá à ń sọ nípa àwọn èèyàn tó ti lọ ẹ rántí dáadáa tá à ń sọ nípa wọn ẹ rántí àwọn èèyàn tí à ń sọ̀rọ̀ wọn tá a tó ń fi èpè tí ẹ rántí ọmọ Ìgbò tó fẹ́ fọ́ọ̀sì ara rẹ̀ sí wa lọ́rùn sọ̀rọ̀ ara rẹ̀ lọ́mọ Yorùbá dandan tá a sì tìlẹ́yìn ó ṣe kí náà ń porúkọ ẹ̀ head of state ológun ó wá tún ṣe wọ́n tún lọ mú ọnú ẹ̀wọ̀n pé kó wá ṣe president ó ṣe lákọ̀ọ́kọ́ ó tún ṣe lẹ́ẹ̀kejì nígbà tó ń ṣe lọ́wọ́ ló tún gba gbogbo àwọn ló tún rígi gbogbo àwọn gọ́fúnà tó wà lórí oyè ní western region orígi wọn out of office. Inú mi dùn pé ẹ̀yin náà gbọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí nígbà tí Àtíkù jáde tó sọ wípé òun lòun bẹ Ọbásanjọ́ kí wọ́n má rí igi Aṣíwájú Bọ́lá Ahmed jáde Lagos State nìkan pé nígbà tí àwọn gbé ogun láti capture gbogbo western region dé. Ẹ̀yin náà gbọ́ náà ó sọ lẹ́nu tẹ́ kìí ṣe nǹkan tí mo sì fẹ́ máa ròyìn fún yín. Tọ́bọ̀ wá rí bẹ́ẹ̀ ṣé àwọn ọmọ Yorùbá sá wá ṣerú ni ẹ̀dá kò torí Ọlọ́run ẹ jẹ́ ká gbàgbé lórí ìjà ọ̀rọ̀ Nàìjíríà tí wá ní kẹ́ ẹ jẹ́ ká wá fèsì báyìí èmi náà mo ṣetán láti máa bá Aṣíwájú Bọ́lá Ahmed sọ̀rọ̀ níta ẹlẹ́dàlẹ́ ti dà ẹ́ ti débi tẹ́ ẹ fẹ́ dé orúkọ tí yín náà ti wà ní ìwé ìtàn pé ẹ di pírẹsidẹ́ǹtì orílẹ̀-èdè ṣùgbọ́n tẹ́ bá fi pírẹsidẹ́ǹtì yẹn ṣe pàápàá jùlọ fáwọn ọmọ Yorùbá ńlá máa sọ títí láéláé ẹ rántí o àgbàgbé orúkọ Chief Ọbáfẹ́mi Awólọ́wọ̀ o àgbàgbé o ẹ rántí o àgbàgbé orúkọ Chief Bọ́lá Àgè o ẹ rántí o àgbàgbé orúkọ bàbá Ajásin o ẹ rántí o àgbàgbé orúkọ bàbá Ajákàndé o ẹ rántí o bó tilẹ̀ jẹ́ pé bàbá Abíọ́lá ikú tó pa wọ́n ní ó jẹ́ kó ọ̀pọ̀lọpọ̀ ọmọ àwọn náà ti ṣe so many things fún ìran Yorùbá rí nítorí Yorùbá ni náà ní gbogbo wa fi padà tẹ̀lé wọn láàsì àwọn náà ṣàìdá sílẹ̀ Yorùbá àníìdí àti parọ́ this time around àníìdí àti parọ́ fúnra wa tọ́ra wa jẹ mọ́. Èmi wá ń bẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tó bá ti kọjú sí yín kẹta tó bá kọ ẹ̀gbẹ́ sí yín ẹ̀jẹ̀ lọ́fà tó bá kẹ̀yìn nìkan ẹ tẹ́rù ara yín pa o gbogbo ìtẹ́ ń ṣe yìí lọ́wọ́lọ́wọ́ yìí ó ń tẹ́ aráàlú lọ́rùn o ṣùgbọ́n bàbá ẹ mọ gbogbo ọgbọ́n tẹ́ ẹ dá bọ́jọ́dún mẹ́jọ náà lẹ́ lò àbínú ṣùgbọ́n ẹ mọ ọdún gbogbo ń tẹ́ ẹ ṣe ẹ kọ́kọ́ ṣe tí ó kọ́kọ́ mú dẹ̀rùn wá ná tí dẹ̀rùn bá wá dé ẹ bá wá bí ọ̀rọ̀ regional ó ṣe wáyé èmi náà wà lára àwọn èèyàn tó fẹ́ spearhead regional tí regional bá tẹ̀ wá lọ́wọ́ kò ní wá lára láti gba the entire region tí a bá ti lè kọ́kọ́ ní regional náà ṣe bí nǹkan tá à ń jà fún náà ni wípé kì í ṣe pé Yorùbá nation nígbè nǹkan kan dání ju pé òkè wọn ò lè máa fi oúnjẹ tiwa tó yẹ ká máa jẹ lọ bọ́ àwọn kan ká dẹ̀ má rí nǹkan kan in return kọ́dẹ̀ ni pé wọ́n tó máa fọ́ọ̀sì ara wọn lé wa lórí wọ́n tó máa wá báyàwó wa sùn wọ́n máa bá ìyá wa sùn wọ́n máa jí àwọn èèyàn gbé a máa fi millions clear àwọn lọ́wọ́ wọn ṣé bí tí Yorùbá nation jà fún nìyẹn bàbá ti ẹ̀rí mistake pé àwọn èèyàn ń búyàn àwọn èèyàn ṣe kíní kan àwọn èèyàn ṣe bí èbú làwọn ń búyàn yìí báwọn kan ní ń pa àwọn ọmọ ìyá wọn ní ń pa àwọn ọmọ bàbá yẹn àbáwọn kọ̀ọ̀kan ní ń pa àwọn ọmọ ìyá wọn padà àwọn ọmọ bàbá wọn yẹn ṣe rí mo fẹ́ rọ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu gbogbo tó wá wu anybody kó sọ o ẹ má wo bẹ́ẹ̀ o
gbogbo tẹ́nìbọ̀dì bá sọ sẹ́mi náà lórí eléyìí mi ì ní wẹ́bẹ̀ kankan mi ò ẹni àmọ̀rí ìbá kú gbogbo ìwọ tó jẹ́ pé ó ti tẹ́ ọ lọ́rùn láìfẹ́ náà orí òbí èyí náà ló sì wà orí Àtíkù yìí náà ló sì wà ìgbésí ayé ẹ nìyẹn kọ̀ọ̀kan mi ìgbésí ayé ẹ lórùn bí ìgbẹ́ yẹn kọ̀ọ̀kan mi n tèmi mà ní wípé Ọlọ́run ni ọba ẹlẹ́san Ọlọ́run ló gbé ẹ̀san dé ẹ dákun ṣe bí wòye ọdún kèlò ní tá a sọ wípé kò sọmọ Yorùbá kankan lórí ipò ẹ dákun ẹ̀yin náà ẹ̀ka ọmọ Yorùbá lórí ipò báyìí EFCC tí ràn wá òde nìyẹn tó bá wá yá àwọn èèyàn máa jà ìjà àjọ síta ń jà pé kásíwájú ọmọ wọlé ṣé gbogbo ń tà ń jẹ lónìí ìsá máa rí jẹ kí náà porúkọ ẹ̀ wọ́ọ̀f ọmọ Yorùbá lọ hẹ́ẹ̀dì ẹ̀ báyìí ṣé gbogbo influence tí gbogbo yín náà látòkè òkun tẹ́ ẹ lè rí lò gbà yẹn ṣé ẹ lè rí lò ó sì ń pẹ̀lú àti sọ èdè yín jáde lẹ́nu àti insist pé mo fẹ́ rí ọ̀gá lókèlókè nítorí pé ọmọ ìyá yín ló wà ńbẹ̀ ṣé rí èmi á máa sọ tèmi Ọlọ́run mọ̀ wípé mi ò ní kíníkíní ẹnìkankan nú Ọlọ́run mọ̀ wípé inú mi ò bàjẹ́ sí kí Yorùbá gba òmìnira ṣùgbọ́n tí mo kọ̀ ní wípé níbi tá a ti wá ń jàjà ká gba òmìnira ká máa kọ̀ndẹ́mù Yorùbá kó wá tún jẹ́ pé ọmọ Ìgbò tàbí ọmọ Fúlàní kan náà ni ó tó wọlé ní tí mo kọ̀ nìyẹn mi ò dẹ̀ fìgbà kankan mọ́ sọ fún ayé this time around mo wá ń bẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àti gọ́fúnà Èkó àwọn àdánwò kan ń ṣẹlẹ̀ tí mo ti sọ fún yín rí lẹ́kọ̀ọ́ tó sì tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ dákun ẹ lọ sí Ládìpọ̀ lọ́wọ́lọ́wọ́ bí mo tún ṣe ń sọ̀rọ̀ yìí kí ló dé tí náà ìsìsì máa ń jó àwọn ọmọ Yorùbá lẹ́ẹ̀mẹ́wàá ẹ̀mẹ́ẹ̀dógún náà gọ́fúnà tó wà ní Lagos State ẹ ṣe dáadáa tó lójú mi rárá ẹ ṣe dáadáa láwọn ọ̀nà kan ṣùgbọ́n ibi tí mo fẹ́ sọ ẹ ṣe dáadáa tó rárá lórí ibi tí mo dárúkọ yìí ọjà tí mo dárúkọ ẹ ṣe dáadáa tó rárá ṣé ọmọ Yorùbá wo ló ní ẹnu lé ọjà ló ní ìṣà ẹ wo àdánwò ẹ wo bí wọ́n ṣe rọ àwọn ọmọ àwọn Yorùbá tán bẹ́ẹ̀ wọ́n tún panu pọ̀ ìmọ̀ wọn tún ṣọ̀kan síbẹ̀síbẹ̀ àwọn Ìgbò yẹn tó ń rọ́ wọn àwọn dẹ̀rẹ́ ìnira burúkú ni wọ́n fi mú àwọn ará Èkó àwọn tó ń bá wọn ra ọjà gbogbo àwọn ọmọ Yorùbá ìnira burúkú ni wọ́n ń gbé wá sí lórí nígbà téèyàn bá ra nǹkan 500,000 tó máa gbé dé tó máa tà fáwọn 3 million sọmọ Yorùbá máa dájú tó bẹ́yẹn ni ọmọ Yorùbá ò ní dájú tó bẹ́yẹn náà mo pe ìjọba Lagos State nígbà kan bóyá yápa àbí yáta àbí nǹkan ni àwọn Yorùbá tán wà nínú ọbẹ̀ yẹn ni wọ́n sọra wọn wọ́n dẹ̀ ní intention gidi mo ní kí ìjọba Lagos State kí wọ́n empower àwọn náà ẹ jẹ́ kí ọjà yẹn di competition ẹ empower àwọn ọmọ Yorùbá tó yẹ ti kóra wọn jọ yẹn ẹ encourage wọn àwọn náà tí wọ́n bá jẹ́ pé ẹ gbówó kan sílẹ̀ fún wọn kí ẹ máa fún wọn ní ọjà kí ìjọba máa order fún ọjà kí wọ́n máa gbà direct lọ́wọ́ ìjọba ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni ó tún soríire ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́tọ́ ti empower bẹ́ẹ̀ yẹn because àwọn tẹ́ empower yẹn àwọn náà empower ọmọ wọ́n empower àbúrò wọ́n empower mọ̀lẹ́bí wọn kí ló tà ṣe báyìí torí Ọlọ́run bẹ́ẹ̀ gbogbo àwọn ọmọ Yorùbá yìí nígbà tọ́rọ̀ fẹ́ yíwọ́ ń jọ sí gọ́fúnà nígbà tí ọ̀rọ̀ fẹ́ yíwọ́ gbogbo àwọn ọmọ Yorùbá tí wọ́n wà ní ọjà Aládìípọ̀ pátápátá gbogbo wọn ni wọ́n tẹ̀lé yín o torí wípé ẹni tí àwọn fẹ́ kó wọlé ńgbà náà lọ tó bá lọ wọlé àdánwò burúkú ọba tó ti bá wọn ju tìgbà yẹn lọ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà àdánwò wọn àgbà yẹn náà kò yàtọ̀ rárá ìbẹ̀rẹ̀ náà ló dúró sí báwo lẹ ṣe máa fi ọmọ Ìgbò kẹ́ ọmọ Yorùbá báwo lẹ máa fi ọmọ Yorùbá kẹ́ ọmọ Ìgbò for what kò sí nǹkan kan tẹ́ lè dá ṣe ní ibẹ̀ yẹn
kò sí nǹkan kan tá a lè dá ṣe níbẹ̀ yẹn. Gọ́fúnà dẹ̀ dúró ó dẹ̀ dákẹ́ ó dẹ̀ ń wòran. Àwọn ọ̀fẹ́ kí wọ́n rí àwọn pé àwọn wà tribalistic. Àwọn dẹ̀ fi ra wọn hàn yín pé àwọn wà tribalistic torí pé ẹ̀rí bí gbogbo ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ nígbà ààbò gbogbo ẹlẹ́yìn náà rí wọn ò fi pamọ́ fún yín náà. Ó ṣe wá jẹ́ pé àwọn ọmọ tí wọ́n dúró tì yín lásìkò ìbò yẹn ni wọ́n máa wá jẹ ìyà kí lẹ́dẹ́ mọ́ fi jẹ wọ́n. Ṣé àmọ̀ pé bẹ́ẹ̀ yẹn ọba dá Ọlọ́run máa dá ni. Gbogbo àwọn ọmọ Yorùbá tó ń bẹ níbẹ̀ yẹn wọ́n fẹ́ kú nítorí tiyín wọn ò lè sọ̀rọ̀ nǹkan tí wọ́n ṣe kẹwàá nù wọn ní kọ̀ọ̀rọ̀ ṣe é sọ torí pé wọ́n lè wá ẹlòmíì tì lẹ́nu alẹ́ dàárọ̀. Gbogbo àwọn ọmọ Yorùbá tí wọ́n wà ní ọjà yẹn wọ́n sì pretend torí ọmọ tó lè ṣẹlẹ̀ sáwọn gbogbo wọn dẹ̀ dúró tì yín. Gọ́fúnà ẹ dẹ̀ padà sórí oyè tán. Ìyà tó ń jẹ wọ́n yẹn náà sì tó ń jẹ wọ́n kò yá kódà ó tún ti ń pele sí nínú tí mo gbọ́. Mi mọ̀ bóyá yàtà bóyá yàpà ní orúkọ ẹgbẹ́ wọn tí wọ́n dá sílẹ̀ mi ti rántí mọ́. Ṣùgbọ́n gọ́fúnà tẹ́ ẹ̀ bá ṣe dáadáa pẹ̀lú àwọn yẹn ẹ rántí orí o. Ẹ̀yin ti dépò báyìí o ẹ ti wà nípò o. Ṣùgbọ́n tẹ́ ẹ bá lọ gbàgbé àwọn tí wọ́n run apá run ẹsẹ̀ wọn lórí bẹ́ẹ̀ ṣe dépò yẹn Ọlọ́run ní jẹ́ ká rí bínú Ọlọ́run o. Ẹ ní rí bínú Ọlọ́run o torí ẹ ti ṣe dáadáa láwọn ọ̀nà kan tí èèyàn bá boná Ọlọ́run mọ́ra lókù ìyẹn máa ní gọ́fúnà Lagos State ò ṣe dáadáa wàhálà ẹ̀ ṣe dáadáa. Ṣùgbọ́n àlepẹ́ ẹ̀ ṣe dáadáa tí èyí bá wà lórí ipò tí àwọn àjòjì lásán bá ń sá àjòjì àwọn bọ̀lọ̀ tí wọ́n dẹ̀ fìyà jẹ ọmọ onílùú tí kò dẹ̀ rí bẹ́ẹ̀ nílùú tí wọ́n gọ́fúnà tẹ́yìn dẹ̀ dákẹ́tẹ̀ ń wòran nítorí kọ́ bàbá sọ pé ẹ wà tribalistic. Gọ́fúnà ta ni tó wà tribalistic? Ta ni tó wà tribalistic? Ẹ rán èèyàn lọ sí Onitsha ọjà Onitsha ló fẹ́ tóbi jù nílùú wọn. Ẹ rán èèyàn lọ sí Onitsha bàbá gọ́fúnà mo fún yín kẹ́ ẹ rán èèyàn bíi 3 tàbí 4 kí wọ́n kàn lọ rin inú ọjà yẹn gbogbo Yorùbá tí wọ́n bá wá rí ń bẹ̀ kí wọ́n kọ orúkọ wọn kí wọ́n dá fún yín ẹ lè rí Yorùbá 20 níbẹ̀ yẹn torí mo lọ ra ẹ́ńjìn mọ́tò mi nọ́ọ̀kì sọ́nà àbẹ̀gbà kan tó jẹ́ pé mo padà lọ ra ẹ́ńjìn bẹ̀ kí mẹkáníìkì tí mo wá gbé mọ́tò sọ́dọ̀ rẹ̀ wá jẹ́ Yorùbá wá ní kí n má ra ẹ́ńjìn bẹ̀ yẹn o fóun gan tó ń jẹ́ mẹkáníìkì tó jọ́ga mẹkáníìkì tó dẹ̀ yẹn ríṣẹ́ gbà pé kí n wòye ẹ́ńjìn tó wà nílẹ̀ pé gbogbo àwọn ẹ́ńjìn ìkóló ti wà pé màá ra ẹ́ńjìn bẹ̀ yẹn kódà ìní lè dá padà láàárọ̀ ọjọ́ kejì pé ẹ́ńjìn tóun dẹ̀ máa rà lẹ́kọ̀ọ́ tóun bá ra ẹ́ńjìn yẹn tán tí ẹ́ńjìn yẹn bá ti lè dé bí kí n gbàgbé ẹ̀ tó rà ní láwọn kọ́sọ́mà tàwọn lẹ́kọ̀ọ́ mo dẹ̀ ní òkè o ó dẹ̀ pé Èkó ẹ́ńjìn tí wọ́n pè fún mi tí wọ́n ní last price yẹn ńgbà yẹn bóyá bíi èlò náà pé last price bóyá 1.7 bàbá yẹn dẹ̀ bá mi ra ẹ́ńjìn yẹn ní 900 láti Èkó bàbá yẹn bá mi ra Yorùbá lẹni tó pè tó ra ẹ́ńjìn yẹn lọ́wọ́ ẹ̀ bàbá yẹn bá mi ra ẹ́ńjìn yẹn ní 900,000 wọ́n wá lọ bá mi gbé sí wébì wọ́n lọ gbé sí àwọn náà mọ́tò ńláńlá yẹn mi mọ̀ bóyá 15,000 àbí 25,000 lásán fún owó tó gbé wá. Kẹ́ wo bí táwọn gan nira wọn lára dé kẹ́ wo bí tí ilé ayé bàjẹ́ ń bẹ̀ yẹn dé. Then ẹ̀dẹ̀ tún wá fún wọn láyè láti bà bí yìí jẹ́. Ẹ lè kọjá níwájú ọjà yẹn nígbà kankan kẹrọ́nà kọjá. Lẹ́nu ibẹ̀ yẹn tí ò tó 1/4 kìlómítà yẹn ẹ lè fi 3 hours rìn nítorí àwọn ọmọ Ìgbò ojú títì ṣé ń gbowó ojú títì gọ́fúnà ṣé ẹ ti ta títì yẹn fún wọn ni ṣé ẹ ti ta títì yẹn fáwọn ọmọ Ìgbò ní gọ́fúnà ṣé ẹ ta títì yẹn fún àwọn ọmọ Ìgbò ní Ládìpọ̀ ni tẹ́ bá wọlé tẹ́ bá lè ra ẹni ọjà jáde ẹ sanwó lẹ́nu géètì kẹ́ tó jáde lówó gidi ni o wọ́n ti gba 2,000 lọ́wọ́ mi wọ́n ti gba 2,500 lọ́wọ́ mi o tẹ́ bá tó ti wá dé ibi tẹ́ ti gbé sínú mọ́tò wọ́n ó tún gba owó mbẹ̀ láwọn ọmọ Ìgbò
ẹ dákun gọ́fúnà sẹ́yìn ni wọ́n ń kówó yẹn fún, sẹ́yìn lẹ́ ń fara yẹn ni wá ni, ṣé ẹ̀yin lẹ́ rán wọn níṣẹ́ ẹ̀kọ́ ọmọ fara ni ọmọ Yorùbá bẹ̀ yẹn ni, tó bá tẹ̀ jẹ́ pé àwọn nìkan ló ń fara ni tí wọ́n bá wá rajà ń bẹ̀ ìbá sì tó dáa, àwọn ọmọ Yorùbá là ń rajà ń bẹ̀, àwọn ọmọ Yorùbá ní ẹ̀dẹ̀ fara yẹn ni, gọ́fúnà sẹ́yìn náà ń contribute sí ìnira yẹn ni. Ẹ ṣe dáadáa, gbogbo tẹ́ bá ṣe lónìí náà làwa náà sọ lọ́la. Ẹ má ti torí pé ẹ fẹ́ káwọn èèyàn ó kẹ́ look tribalistic kẹ́ wá fi àwọn ọmọ ìyá yín sílẹ̀ kí ìyà máa jẹ wọ́n. Inú Ọlọ́run ò lè dùn sí, wàláhì inú Ọlọ́run ò lè dùn sí. Bí mo ṣe nífẹ̀ẹ́ yín tó, bí mo ṣe nífẹ̀ẹ́ yín tó, bí mi ìdẹ̀ mọ́mọ́ nífẹ̀ẹ́ yín, mo nífẹ̀ẹ́ yín torí ẹ̀ ń ṣe dáadáa. Tí irú wa bá tó complain tẹ́ bá tó gbọ́ ẹ tó máa ń súré wo bẹ̀, ẹ dẹ̀ máa ń súré ṣe nǹkan kan bẹ̀. Eléyìí mo ti kọ́kọ́ complain lákọ̀ọ́kọ́, complain ẹlẹ́kejì lélẹ́yìí. Bàbá ẹ gba àwọn ọmọ Yorùbá tí wọ́n wà ní ọjà kíná Ládìpọ̀, ẹ gbà wọ́n kúrò nínú ìnira ayé tí àwọn ọmọ Ìgbò tí wọ́n fi ní wọ́n. Ẹ jẹ́ káwọn náà ti feel for once pé bàbá àwọn ló ní ìlú náà. Ẹ dákun kí ni ìtumọ̀ ẹjọ́ torí Ọlọ́run, kí ni ìtumọ̀ ẹjọ́? Ẹ má jẹ́ ká fi ojú olóore gúngi. Àgbàyìn ẹ̀yin ọmọ Ìgbò, àgbàyìn wàláhì mo fi Ọlọ́run Lédùmarè búra, wọ́n yàn mí jẹ ń bẹ̀ yẹn. Irú mi bí mo ṣe lórúkọ tó ìmọ̀ lọ police station, ọlọ́pàá láwọn ò lè tẹ̀lé mi wá bẹ̀. Wàláhì bó o jẹ́ sójà wọ́n nù monopolize ẹ níbẹ̀ yẹn, o ò lè wọ bẹ̀. Gbogbo ohun tó bá ti rà ń bẹ̀ ọ̀rà gbé nìyẹn, kò sí nǹkan kan tẹ́nì kankan lè ṣe. Mo tún wá kúrò ń bẹ̀ ní police post ibẹ̀, mo tún lọ sí Mushin, mo tún lọ bá DPO tó advice mi pé Mr. Sokoti ẹ wò ẹ má jẹ́ ń tàn yín jẹ, nǹkan tá a lè parí la fẹ́ bẹ̀rẹ̀. Despite the fact pé òun náà agree pé wọ́n yàn mí jẹ ni. So bí irú mi ò bá lè rí justice, kí lẹ fẹ́ àwọn ọmọ tí wọ́n kàn lówó wọn tó ń ta pátì kéékèèké, kí lẹ fẹ́ kí irú wọn ó ṣe, kí ni irú wọn lè ṣe? Kọ́mọ Ìgbò dẹ̀ wá láti ìlú wọn bí tán ti ń para wọn pàkópa yẹn, kí wọ́n sì wá fi àbọ̀lé àwa lórí lẹ́kọ̀ọ́ ìwé pé pípa làwa náà máa jẹ́, kí wọ́n torí nígbà téèyàn bá ti pààyàn sáyé èèyàn pa náà nìyẹn. Pípa náà oríṣiríṣi pípa ló wà. Ìgbà téèyàn bá ti jẹ́ èèyàn rọ́wọ́ mú lẹ́nu, téèyàn dẹ̀ rọ́wọ́ mú lẹ́nu, ẹ̀yin pera yín ní ọmọ Ìgbò, ẹ̀dẹ̀ nílùú ti yín, kò dẹ̀ sí bá bẹ́tẹ̀lì ẹ̀ lè gbọ́ pé ọmọ Yorùbá kan fi orúkọ ara rẹ̀ kọ́ ilé epo sílẹ̀ Ìgbò. Ẹ lọ bèèrè lọ́wọ́ ẹnikẹ́ni tí n bá parọ́ kọ́lọ́hún ṣe ìdájọ́ mi. Tó o bá fẹ́ Ìgbò, tó o bá fẹ́ kọ́ ilé epo, ó yà lọ orúkọ ìyàwó rẹ̀ láti kọ́ ni. Àtòfin tá a bá rí Ìgbò tó fẹ́ràn ẹ púpọ̀ jù, tó fẹ́ràn ẹ lọ́wọ́, tó lo orúkọ rẹ̀ láti fi kọ́, because sí ọ̀fọ̀ rẹ̀ yẹn o ò lè fi ralẹ̀ lórúkọ ẹlòmíì láìṣe Ìgbò. Àwọn dẹ̀rẹ́ wọ́n bọ̀ tribalistic débi wípé nínú stéètì kan tó bá jẹ́ pé ìlú mẹ́wàá ni ó wà ní inú stéètì yẹn, ìlú mẹ́wàá yẹn ọ̀tá ni wọ́n. Kò rí bíi tiwa tó jẹ́ wípé ńgbà tí ọ̀rọ̀ Lagos State ṣẹlẹ̀, gbogbo ilẹ̀ Yorùbá ló ń bínú, gbogbo ilẹ̀ Yorùbá ló ń ṣe tó yẹ kó ṣe, tí wọ́n ò rí bíi tiwa yẹn. So mi fẹ́ kí kíní yóò gòjù. Gọ́vnà Lagos State, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run, ẹ bá wa ṣe nǹkan tó yẹ kẹ́ ṣe lórí ọ̀rọ̀ ọjà Aládìpọ̀. Ẹ má jẹ́ wọn fi ara ní àwọn ọmọ Yorùbá tí wọ́n dìbò fún yín padà sórí oyè mọ́, nígbà tí àwọn tí wọ́n sọ fún yín lójú yín korojú báyìí pé àwọn ò lè dìbò fún yín, tí wọn ò dẹ̀ dìbò fún yín ọ̀hún náà, tó jẹ́ pé àwọn ọmọ tó wá kù tí wọ́n dúró ti ẹ̀yin ni wọ́n máa jìyà. Ọlọ́run gan lè bínú o, Ọlọ́run gan lè bínú o, Ọlọ́run ò ní bínú sí yín o gọ́fúnà. Pẹ̀lú ògo Ọlọ́run, by the time tẹ́ bá tó kúrò ní ipò gọ́fúnà yẹn, ibi gíga lọ́lọ́run máa pe àyè yín. Mo fẹ́ kẹ́ bá mi ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ Ládìpọ̀. Ìyà tó ń jẹ àwọn ọmọ Yorùbá ní Ládìpọ̀ ó ti kọjá bẹ́ẹ̀. Ẹ mọ́ dẹ̀ wò wọ́n ràn. Mo dẹ̀ fẹ́ gbogbo tẹ́ ẹ bá lè ṣe láti fi ran àwọn náà lọ́wọ́. Bàbá ṣe bí owó yẹn máa fi sí báǹkì ni, fúnra yín lè máa ní àwọn kọmitì tó ń rọ̀nù ẹ̀. Ẹ̀ẹ́dẹ̀ lè sọ́ọ̀tì, kò pọ́síbù kẹ́ ẹ sọ́ọ̀tì láìláì, ẹ̀ tó máa rí gèèní díẹ̀ fi sí orí nǹkan tẹ́ ẹ bá kó fún wọn tí kálukú wá gbà lọ́wọ́ yín. Wọ́n ó dẹ̀ máa dá padà kí wọ́n tó lè gbà míì.
gbogbo nǹkan yìí àwọn ń ṣe fúnra wọn nílẹ̀ yìí bọ̀ wọ́n ń yá àwọn èèyàn tí wọ́n lówó wọ́n ń ṣe gbogbo ẹ̀ èyí náà yá àwọn ọmọ tiwa náà lówó ṣe rí àwọn èèyàn kan lè máa béèrè pé kí ló táwọn náà ò lówó lọ́wọ́ wọn lè lówó lọ́wọ́ torí wọn ò ráyè ṣiṣẹ́ owó wọ́n ti monopolize wọn níbẹ̀ yẹn wọn ò ráyè ṣiṣẹ́ owó wọn lè lówó ìgbà tó bá tajà ló lówó ìgbà tí wọ́n bá jẹ́ gbádùn ló lówó. So mo rọ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lórí ọ̀rọ̀ àwọn wèrè abugijẹ tó ń pariwo pa àwọn máa pààyàn ẹ jẹ́ wọ́n máa pààyàn o ẹ jẹ́ wọ́n máa pa gbọ́tẹ́ bá lè pa òun náà mọ̀ ìyá wọn o mi ní gàbàrí ọmọ sọ rárá ọkọ mọ̀ fi kìí àmì ni o ẹ jẹ́ wọ́n máa para wọn o ìwọ ọmọ Yorùbá tó bá wá ní ibẹ̀ yẹn lọ tẹ̀bà tí nítorí ò lè fi dúkìá rẹ̀ lẹ̀ tó bọ́ bá yá dúkìá ò fi ẹ̀ lẹ̀ bí wọ́n bá lè fi dúkìá lẹ̀ problem gbèsè ayé ẹ̀ nìyẹn mi ní bọ́ bá mọ̀ pé ó ta dúkìá rẹ̀ tó kú òun bẹ́ẹ̀ yẹn náà ni ó lè ta kọ̀ra mówó ẹ̀kọ́ wá fi kọ́ ibi kékeré kan kó tún bẹ̀rẹ̀ láìfẹ́ ó bẹ́tà ju kẹ́mi rẹ̀ ó ti bọ́ lọ bẹ́mi rẹ̀ bá bọ́ property tó lójókòó ti yẹn náà wọ́n tà lẹ́yìn ẹ̀ náà ni wọ́n náwó ẹ̀ torí kò sí nǹkan tó ṣe torí ẹ ti rí gbogbo bí wọ́n ṣe ń ṣe Ọlọ́run Olódùmarè ràn wá lọ́wọ́ ojú òní tì wá ẹ dákun torí Ọlọ́run ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ ká kọ́gbọ́n o pàápàá jùlọ ẹ̀yin brother mi sister mi dádì mi tẹ́ ẹ wà ní diaspora ẹ dákun torí Ọlọ́run mo fẹ́ kẹ́ ẹ fojú lámẹ̀tọ́ wo ohun tó ń ṣẹlẹ̀ yìí o ọ̀rọ̀ yìí ti kúrò lọ́rọ̀ pé mi ò fẹ́ wà tribalistic o ó ti kúrò lọ́rọ̀ ṣé ẹ rántí pé àwọn ọmọ ìyá yín wà níbi tí ẹni yẹn ti ń threaten yẹn pé ó máa pààyàn o ẹni tó bá dẹ̀ tẹ aṣọ bàbá ẹni tó bá fa aṣọ bàbá rẹ̀ ẹni tó bá tẹ aṣọ bàbá rẹ̀ mọ́lẹ̀ yóò fa aṣọ bàbá òun bàbá yá o ẹni tó bá ti lè tẹ aṣọ bàbá tiẹ̀ mọ́lẹ̀ kò ní bẹ̀sùn bẹ̀gbà láti fa aṣọ aláṣọ yá o ẹjọ́ èèyàn pàápàá jùlọ from diaspora ẹjọ́ yìí náà bá mi bẹ̀ Lagos state government kí wọ́n bá wa ṣiṣẹ́ lórí ọjà yẹn kàn jọ torí Ọlọ́run ní bayọ̀ wá jẹ́ ojú òní tiwa mi ò ní rí jù báyìí lọ lónìí títí gbà míì tí màá tún mú nǹkan mi wá sí etí gbọ̀ yín ojú òní tiwa ká pàdé láyọ̀ ẹ ṣé gan.